márùn-ún kú lábẹ́ ilé tó dà wó làbújá ẹnìkan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ọlọ́mọ sọ wa o. èèyàn márùn-ún ti jáde láyé lẹ́yìn tí ilé kan dà wó lágbègbè Durumi 3 tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí ọjà Gúdù nílùú Àbújá. lára àwọn tí wọ́n rí yọ jáde lábẹ́ ilé alájà mẹ́ta náà ni ọkùnrin kan tó ti lo wákàtí 9 lábẹ́ ilé ọ̀hún. nǹkan bíi aago 9 òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. akọ̀wé iléeṣẹ́ tó rí sí ètò ìlera nílùú Àbújá Adédọlápọ̀ Fásàwé ìmọ̀ ló máa sọ̀rọ̀ náà lórúkọ àwọn adóòlà ẹ̀mí. ó mà sọ wípé èèyàn 15 ni wọ́n yọ jáde lábẹ́ ilé náà lẹ́yìn tó dàwó tán. Fásàwé ó ṣàpèjúwe pé èèyàn 9 nínú àwọn tí wọ́n mọ̀ yọ jáde ń ló sì wà láàyè, 5 ti jẹ́ ìpè Elédùà nígbà tí ẹnìkan wà ní ẹsẹ̀ kan ayé nígbà tí ẹnìkan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ìwádìí àjọ Standard Organization of Nigeria SON ó fi hàn pé níṣe ni agbaṣẹ́ṣe tó ń kọ́ ilé náà ó mọ̀ọ́mọ̀ ó dín sìmẹ́ǹtì tí wọ́n ń lò kù lásìkò tí iṣẹ́ ilé ọ̀hún tó máa ń lọ lọ́wọ́. lẹ́yìn náà ló rọ àwọn agbaṣẹ́ṣe kí wọ́n kọ́kọ́ máa gbàṣẹ lọ́wọ́ ìjọba kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé. ẹ̀wẹ̀ mínísítà fún FCT Nyesom Wike ó ti pàṣẹ kí wọ́n ṣe ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo àwọn tó farapa níbi ilé alájà mẹ́ta náà tó dà wó. Fásàwé ó sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi bẹ̀. ó ní iṣẹ́ ìdóòlà ẹ̀mí ó sì ń lọ lọ́wọ́ láti yọ àwọn ìyókù tó bá ṣeé ṣe kí wọ́n sì wà lábẹ́ ilé ọ̀hún. lásìkò tí wọ́n ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí lọ́wọ́ ó ní wọ́n yọ ọkùnrin kan tó ti lo odidi wákàtí 9 lábẹ́ ilé ọ̀hún láàyè. a mọ̀ gbọ́ pé wọ́n sì ń kọ́ ilé ọ̀hún lọ́wọ́ ni o. àwọn aláṣẹ ni àwọn tó ru kankéré ìmọ̀ ló má pọ̀ jùlọ nínú àwọn tó wá sí abẹ́ ilé náà. lára àwọn tó ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí níbẹ̀ ó ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Agency, iléeṣẹ́ panápaná ìlú Àbújá, iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ọmọ ogun àti àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ lójú pópó FRSC. kí Ọlọ́run ọba Elédùmarè kó máa fi ṣọ́ rẹ̀ kó máa fi ṣọ́ wa. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. a kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o. àmín.